Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú ojúmọ́ aláyọ̀ yóò máa mọ́ gbogbo wa nígbà gbogbo lójoojúmọ́ ayé. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. A ní ṣubú dànù tí wa ò ní ṣòro ṣe níwájú rẹ Ọlọ́run. Ṣàánú fún wa lónìí yìí. Dáàbò bò wá títí ayérayé. Ẹ ṣé gan ni. Ọlọ́run alágbára, mo dúpẹ́ o. Mo dúpẹ́ tó jẹ́ kí ohun gbogbo ṣeé ṣe fún àwọn ọmọ rẹ. Bàbá ẹ ṣeun, bàbá gbọ́ pẹ́ Olúwa gba ìyìn. Jésù Olúwa wa, àmín. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni ní ọ̀rọ̀ tá à ń sọ, etí tó ń gbọ́ àlọ́, ó gbọ́dọ̀ máa gbọ́ ààbọ̀. Yes. Bẹ́ẹ̀ ni o. Ọ̀rọ̀ kidnapping ni àwọn ọmọ Naomi tí Mariam, Mariam Igbi tó kidnap ọmọkùnrin Naomi. Ó mà ṣe o. Ó gbé ẹyọ kan, ó ná àwọn mẹ́ta, ó ń gbé kan lọ. Àkókò wọn bó ṣe gbé, ó jí sínú àpò bọ́n ṣe rí o. Ṣùgbọ́n nígbà tí CCTV tó capture, wọ́n ní bó ṣe gbé, ṣe ló gbé lọ sínú mọ́tò ẹ̀ directly. Ó gbé sí back seat. Ó ṣe kick off ni. Mi ò mọ bí àwọn èèyàn ò ṣe rí. Wọ́n ní bó ṣe gbé ọmọ yẹn sálọ nìyẹn. Sísálọ tó sálọ, ó mà ṣe. Àràbá máa tún ra mú odò ń gbá rere o. Sísálọ tó sálọ, ó yẹ kí ní palace yẹn, ó yẹ kí kábíyèsí tún fún àwọn security ní another orientation. Àtọmọdé àtàgbà, anybody tó bá fẹ́ kọjá ní gate yẹn kó máa search ẹ̀. Kọ́n search ẹ̀ fínífíní, eléyìí tí ẹ ti kọ́ akọ wọn lọ́gbọ́n. Ìyẹn tí gbogbo wọn bá yìí wà láàfin o, torí àwọn mọ nǹkan tí kábíyèsí sọ, ààyè ń ṣàlàyé fún wa. Ààyè ń sọ, à ń tún sọ. Nǹkan tí kábíyèsí ń rí nínú ayé àwọn olórí túláàsì tó gbé sáàfin. Ọlọ́run má yẹ kí kábíyèsí kàn dínú yàn lórúkọ Jésù, kò ní kàn. Tó bá pé wàhálà àfiṣe ni kí Jésù Olúwa bá ka kúrò lójú kábíyèsí ní gbogbo ẹ̀yà kábíyèsí. Èmi ò rí eléyìí rí o. Mi ò rí irú eléyìí rí o. À ń ṣọmọdé mọ́, gbogbo wa ń ṣọmọdé. Ká má sì sọ pé ẹni tó jẹ́ pé olórí orílẹ̀ community àbí ìlú, lórí ìlú, la sọ la ṣe láì ṣe àwọn ọmọdé là ń bá wí. Ṣá máa sọ pé odindi kábíyèsí ìlú ká tún máa kọ́ wọn lọ́gbọ́n ni, àbí ká tún máa ṣe bẹ́ẹ̀ ni ṣá. Wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun la fi dá ilẹ̀ Ifẹ̀. Bẹ́ẹ̀ ni. Kò sẹ́ni tọ́lọ́run ò fún ní wisdom. Bẹ́ẹ̀ ni. Irú tadé ni káwò, ṣùgbọ́n ṣà ń sọ nǹkan tó surprise bàbá ẹ̀ tí bàbá ẹ̀ máa sọ pé ọmọ 5 years. So kò sẹ́ni tí Ọlọ́run ò fún ní ìmọ̀ àti òye. Ó kàn jẹ́ pé bí olúkálùkù ṣe ń utilize tiẹ̀ ló yàtọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni. So lọ́rọ̀ tí mò ń sọ yín èèyàn mi, wọ́n máa kọjá ní géètì yẹn, àti búùtù títí kan everything, títí kan ní ibi tí car save wà, títí kan abẹ́ táyà, gbogbo ẹ̀ nìkan máa sáńchọ̀ o. Ní ìtí ìgbì tọ́nà wọn ní ìgbì Mary tó gbé ọmọ ọlọ́mọ tó gbé sálọ. Ó lè nìyẹn. Kidnapping. Kábíyèsí lé wọn kúrò láàfin kán tó pa yín. Kán tó pa ọmọ fún yín, kán tó pa Naomi ìyàwó yín fún yín. Torí Ọlọ́run, kábíyèsí ẹ fi Naomi lọ́rùn lẹ̀. Tẹ́ bá mọ̀ pé fẹ́ Naomi gan bẹ́ẹ̀ bó ṣe tó àti bó ṣe tẹ̀lé nífẹ̀ẹ́. Tẹ́ nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀. Nǹkan tí Mary ṣe yìí, bàbá mi àtọlọ́run mi, Ọlọ́run ṣàánú fún wa. Kẹ́ bá wa lo kábíyèsí ní ọ̀nà àrà, ní ọ̀nà ìyanu. Ọ̀nà tó máa fi rí etí ìgbọ́. Torí mi ò rí tó dẹ̀ máa ní àtàgbà ṣe kó lè ṣe nǹkan tí ẹ̀yin Ọlọ́run fẹ́. Kó ṣe nǹkan tí Naomi fẹ́. Kó má ṣe fún Naomi yẹn ní hypertension. Kó má ṣe pa Naomi. Kábíyèsí. Ẹ̀yin ni o. Gbogbo ayé Naomi wà lọ́wọ́ yín. Tí nǹkan kan bá ṣe Naomi,
Iṣẹ́ inú Ọlọ́run máa dùn sí yín báyìí. Kábíyèsí, ẹ wá nǹkan ṣe sí i. Kábíyèsí, ẹ̀mí mímọ́ á dúró tì yín. Lágbára Kristi Jésù, Ọlọ́run ìyanu á kọ́ yín láti mọ̀ ọ́ ṣe, á báàkì yín lẹ́yìn, á gbè yín lẹ́yìn, á lè gbè yín níjà. Ọba máa ń pàṣẹ ni, ọba dẹ̀ máa ń balẹ̀ ohun gbogbo. Kí ló dé tí kábíyèsí tẹ fi ń ṣe? Bàbá mi àtọlọ́run mi, ẹ bá mi ṣe kábíyèsí kó mọ ọwọ́ tó dùn, kó mọ ọwọ́ tó tọ́ àti tó yẹ láti ṣe. Má yẹn ká Ashley wọnú, àbí kí Mariam àti Ashley, gbogbo àwọn tó ń fún Naomi ní wàhálà nínú ààfin yẹn, bàbá mi àtọlọ́run mi, Olúwa dìde nínú agbára yín, dìde nínú ọlá ńlá yín, dìde tìjàtìjà, kẹ́ dìde tógúntógún ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin yẹn. Kọ́lọ́run kó bá wa dá sí nípa agbára ẹ̀jẹ̀ Jésù. Bá a ṣe gbọ́ allegedly pé Mariam ló gbọ́mọ, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ cameraman. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ọpẹ́lọpẹ́ kábíyèsí, kọ́lọ́run kó túbọ̀ fún kábíyèsí ní ìmọ̀ àti àtààbò Ọlọ́run tó fún lọ́gbọ́n yẹn láti fi CCTV sí gbogbo everywhere nítorí àwọn oníṣẹ́ ibi. Kábíyèsí ń try náà, ṣùgbọ́n omi ló pọ̀ jù ọkà lọ. Ọlọ́run á bá kábíyèsí ṣe ìjọba ẹ̀. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, bó ṣe ní àṣé bí kábíyèsí ṣe báwọn ìgbéra ṣe ń pe Mariam. Níbo ló gbọ́mọ sí? Ó ní láyé òun ò ní gbọ́mọ lẹ̀ o, àfi tí Naomi bá kúrò láàfin ló máa gbọ́mọ yẹn padà. Pé òun ò fẹ́ Naomi jàre, òun ò fẹ́ Naomi láàfin yẹn sẹ́ẹ̀. Mariam ní òun ò fẹ́ Naomi láàfin, àfi kó kúrò láàfin fóun. Kábíyèsí náà tún gbé ọmọkùnrin Naomi, ìwọ nílá tóun bá yìí ń rí Naomi láàfin, pé ọmọ yẹn ò ní dọ́wọ́ kò ní dọ́wọ́ Naomi o, pé díàfọ̀ òun ò gbọ́mọ wá. Not knowing pé bá ṣe ń yọ́ sólà ń yọ́ gbọ́. Wọ́n ní bí kábíyèsí ṣe ń bá Mariam sọ̀rọ̀, wọ́n ló ti pe àwọn DSS bó ti pè wọ́n, pé wọ́n ṣe ń ká gbogbo àwọn information ẹ̀, ó ti pè wọ́n sọ́dọ̀ níṣojú àwọn DSS tó ti report, tó ti ṣe gbogbo ẹ̀, ló wá tó pè gbogbo nǹkan tí Mariam ń sọ ní ibi tó wà, gbogbo ẹ̀ náà record, gbogbo ẹ̀ náà dẹ̀ wọ́n ń ká gbogbo ẹ̀, wọ́n ń ká gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn, pé bí wọ́n ṣe pé àwọn náà ṣe máa ń sọ àwọn kinní ẹ̀, bó ṣe escape mi, pé wọ́n track ẹ̀, yes, pé wọ́n ṣe ń track ẹ̀, wọ́n ti mọ orí àbí tó wà. Àṣé hòtẹ́ẹ̀lì kan ló wà, wọ́n ṣe track ẹ̀ lọ sí hòtẹ́ẹ̀lì ni, wọ́n ṣe débẹ̀ wọ́n bá. Kò kúkú mọ̀ pé àwọn DSS ń bọ̀. Ó fi pé kábíyèsí yìí wà ní ibi tó wà lọ́nà jíjìn rere tó yìí ń pè òun. Tó ní ó láyé bó ṣe bá ní ibi tó track ẹ̀ tó bá ní hòtẹ́ẹ̀lì. Bó ṣe sọ ò, bá ṣe gbọ́, wọ́n ná bírèkì hòtẹ́ẹ̀lì yẹn. Wọ́n bírèkì ẹ̀ wọlé. Ẹ jọ̀ọ́ má bínú. Wọ́n ná bírèkì hòtẹ́ẹ̀lì yẹn, wọ́n ṣe wọlé náà rí ọmọ àti Mariam nínú hòtẹ́ẹ̀lì. Wọ́n ní ẹ̀rù bà á, jìnnìjìnnì bò ó, kò mọ̀ pé kábíyèsí máa go into that level. Ṣé wọ́n ní bó ṣe ń lẹ́nu tó ń ṣe kìíní, ṣe ló dẹ̀bẹ̀ sí ní bẹ̀bẹ̀ tó ń kí pé kábíyèsí jẹ́ kó má bínú, kó jọ, kó dáríjì òun, òun á gbọ́mọ Naomi lọ. Pé before you know it, wọ́n ti handcuff ẹ̀. Wọ́n náà ti mú Mariam o, wọ́n ti handcuff, wọ́n ti gbé lọ sí station wọn. Bá ṣe gbọ́ mọ́. Wọ́n dẹ̀ gba ọmọ yẹn, wọ́n gbé lọ fún Naomi. Wọ́n ní nígbà tán fi gbé tí Naomi tó wọ́n ní Naomi wọ́n ló ti dìdàkudà láàfin. Wọ́n ló ti dìdàkudà kó tó lè rí jí. Ọlọ́run ló yé pé gbogbo everybody wọ́n ti dára wọn láàmú. Wọ́n ní bí kábíyèsí wá sọ fún wọn ló ń kùlù
ìyàwó ẹ̀ dáhùn ó ní Mariam àbí ó ní Naomi a fẹ́ lọ wo ibi tí pé má wọrí wọ́n ní kò tiẹ̀ jẹ́ kí Naomi mọ̀ wọ́n ní ṣe ni ó fún ní confidence pé Naomi má bàrà jẹ́ wàá rí ọmọ ẹ̀ now wọ́n ló Naomi rò pé bóyá bí kábíyèsí kan ṣe máa ń fóun ní confidence kó má sọ pé ọmọ òun ṣàlóhun nìdí wọ́n bá ní òkè pé ìta àṣìkò wọ́n ní kábíyèsí àtàwọn DSS ó di dandan ó di bí ò lọ yá mi wọ́n trace Naomi dé Mariam dé hòtẹ́ẹ̀lì o wọ́n gba ọmọ o wọ́n ní bọ́n ṣe gbé ọmọ dé ọ̀dọ̀ Naomi wọ́n ló dàbí àlà fún Naomi wọ́n ní Naomi ní kábíyèsí abẹ́mọ̀ ń pa ibi tọ́mọ yìí wà kábíyèsí lòun sọ fún ẹ pé wàá rọ ọmọ ẹ sí kò mọ̀ pé wọ́n ti ṣiṣẹ́ lọ jìnnà ìyẹn Naomi kábíyèsí ò sọ fún pé wọ́n ti mọ ibi tó wà wọ́n ti track ẹ o wọ́n ti ṣe wọ́n ní kábíyèsí ò fún Naomi lára pé nígbẹ̀yìn wọ́n ṣàgbé ọmọ fún Naomi bójú Naomi ṣe dá wọn ní Naomi dùn ayọ̀ Naomi kún ó fò fáyọ̀ ó gba ọmọ bó ṣe nǹkan níbẹ̀ tí ọmọ yẹn wà òkè despite pé gbogbo àwọn ìṣòro tọmọ yẹn tí bébí àyìnyàn ti là kọjá wọn ò ní sọ gbogbo ẹ̀ fún wa ṣùgbọ́n treatment wọn á mọ bó ṣe fẹ́ tọ́jú ọmọ lágbára Kristi ẹ̀yin èèyàn mi o mo ní kí n sáré gbélé wá sétí gbọ́ yín torí ẹ̀yin èèyàn mi tó jẹ́ pé má fìdí yín dáadáa lẹ́kùnrẹ́rẹ́ mi ń ṣiṣẹ́ ààbọ̀ mo gbọ́dọ̀ wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ lè mọ ìtọ́jú òtítọ́ a ti gbọ́ pé wọ́n kidnap pé wọ́n rí ọmọ Naomi a gbọ́wọ́ títí la ní àní sọ báà lèèyàn ṣe fẹ́ sọ a gbọ́dọ̀ máa fún àwọn èèyàn wa ní bad news good news ni mo fẹ́ káwọn èèyàn wa máa gbọ́ kí ni ìtumọ̀ eléyìí kí n tó sọ pé ṣíṣe kù ayé máa wádìí títí tá a fi gbọ́ pé Mariam ló kidnap ọmọ láàfin àti ẹ̀ sọ pé bóyá ọmọ ọ̀dọ̀ wọ́n ti fún ọmọ ọ̀dọ̀ yẹn lówó wọ́n ti gbówó fún pọ́mọ yẹn ló máa gbé ọmọ yẹn fún Mariam tó máa ta ọmọ fún un wọ́n ní bìkọ́ kábíyèsí ti lérí léka bó ṣe fẹ́ ṣe ọmọ yẹn ní ṣìkàṣìkà ó máa kú sẹ́wọ̀n ìwọ ọmọ yìí ó máa kú sẹ́wọ̀n o tó o bá ti wá o níbo ló gbé ọmọ sí ọmọ yìí lòun kọ́ ọmọ yìí lòun ò mọ òun lọ sí tọ́ílẹ̀tì òun lọ sí kíchìn òun ṣe gbá kóun tó dé wọ́n ti gbé kan náà wọn ok before ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ CCTV ọpẹ́lọpẹ́ kábíyèsí ọpẹ́lọpẹ́ ẹni tí ó ń ṣe CCTV to God be the glory àwọn èèyàn wa mo ní kí n feed yín back pé wọ́n ti gbé ọmọ Naomi padà mo ní kí n sọ fún wa ẹ bá share kẹ́ bá like kẹ́ẹ̀dẹ̀ bá wa fi tó kù sí comment section kẹ́ bá subscribe tó bá jẹ́ first time tẹ́ ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi ẹ bá mi subscribe ẹ bá mi tẹ subscribe button kẹ́ join wa bá a ṣe ń drop anyone tá a bá ń drop a máa gbé sí ti gbọ́ yẹn ṣé mo nípa kí n fún wa ní àwọn fake news àwọn original news bó bá ṣe rí bá ṣe máa ń fún wa àwọn kan ti ọ̀rọ̀ pọ̀ àwọn kan ti sọ wọ́n ti bú mi dáadáa wọ́n ní ṣé Naomi bí bẹ̀tà ni ìjọ́ wo ló lóyún tó ń bí bẹ̀tà tẹ́ bá wà current torí ẹ máa gbọ́ ẹ máa bá a kálọ kẹ́ẹ̀dẹ̀ máa listen sí àwọn ìròyìn tá à mú wá fún wa kẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ó wà very 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 heavy authentic ni ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn mi ẹ ṣé ń tẹ́tí sí wa bye.